kògókògó là gbóhùn àgògò dùgbẹ̀dùgbẹ̀ báyìí náà là gbóhùn akèrègbè. Ẹ wò ó bájọ́ ọba lanu ajá àgbó bákùkọ́ ọbàkọ aképorúkọ Elédùmarè tọ̀ntọ̀ntọ̀n. A tún ti dórí ètò lónìí adúpẹ́ f'Elédùmarè. Mímọ̀ ṣe wa kọ́ àánú la rí gbà, àánú ni mo rí gbà, àánú gan lẹ́yìn gan rí gbà. Ibo lẹ̀ tí ń gbọ́ mi ṣẹ́nu mọ́tò ni àbínú mọ́tò ẹlẹ́sẹ̀ mẹ́ta ilé ìta ń pè ní mọ́rúwá. Ṣẹ́nu yàrá lẹ́yìn tí ń gbọ́ mi àbẹ́nu ṣẹlẹ̀ tí ń gbọ́ mi ṣẹ́nu ọ́fíìsì lẹ́yìn wà tẹ́ ẹ̀ tí ń gbọ́ mi gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi láṣẹ Elédùmarè. Ire ni mo bá yín láṣẹ Elédùmarè, ire ara yín ò ní dìbàjẹ́. Ire tí mo bá lọ́wọ́ yín láṣẹ Elédùmarè kò ní bàjẹ́, èyí tó tún ń bọ̀ lọ́nà láṣẹ Elédùmarè ẹ wò ó kò ní takú sójú ọ̀nà. Kí wá ni mo tún wá mú wá fẹ̀yìn olólùfẹ́ wa lórí ètò yìí bákan náà lọ́sàn-án tòní. Ohun tí mo mú wá fún wa ohun ọgbọ́n náà ni eléyìí tí ó tún ṣe kíni tí ó tún kún ìta ti ní tẹ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí Ẹwà Èdè TV tá a wà yìí ohun ọ̀tún náà ni làwa ń ṣe kíni là máa ń mú jáde. Ẹ wo ohun tí mo tún wá mú wá fún wa òun náà ni mo fẹ́ fún àwọn àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí wa lẹ́yìn fídíò tá a ṣe sẹ́yìn nípa kíni nípa ẹranko tá à ń pè ní àmọ̀tẹ́kùn àti ẹkùn àti fídíò tá a ṣe lórí ẹranko táwọn olóyìnbó ń pè ní tiger tá a sọ fún wa sẹ́yìn wípé kò lórúkọ. Ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ ló ránṣẹ́ sí wa táwọn èèyàn ní ká jọ ká bá àwọn yànnà náà àwọn ẹranko tó fi ẹ̀yà jọ ara wọn lédè Yorùbá. Ẹ rí àwọn ẹranko tó fi ẹ̀yà jọ ara wọn yìí òun láà máa mú lẹ́yọ kọ̀ọ̀kan tá a máa sorúkọ rẹ̀ fún wa lórí ètò yìí bákan náà. Ẹ rí ẹranko alákọ̀ọ́kọ́ tẹ̀ ń wò yìí lójú ìmúhùnmáwòrán yín yìí òun náà ni ẹranko àkọ́kọ́ tá a kọ́kọ́ fi hàn òun là ń pè ní olóńgìní tàbí kíni tàbí olóńgbò. Ẹ rí bó ṣe rí. Lẹ́yìn òun a tún wá fi mí hàn èyí tá a tún fi hàn òun náà lẹ̀ tún wò lójú àwòrán yín yìí tó tún fẹ́ fara pẹ́. Ẹ rí pé wọ́n fẹ́ fara jọra wọn. À ń pe eléyìí ní àwọn olóyìnbó ń pè ní lynx. Kí wá lorúkọ rẹ̀ lédè Yorùbá? Àwọn Yorùbá ń pè ní ọ̀wàwà. Ọ̀wàwà ni wọ́n ń pe ẹranko yìí lédè Yorùbá. Àwọn kan tún máa pè ní ológìní igbó torí wípé inú igbó ló ń gbé. Ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹta tẹ́ tún ń wò lójú ìmúhùnmáwòrán yín yìí òun gangan là ń pè ní àmọ̀tẹ́kùn. Ṣẹ́rí bóun náà ṣe fẹ́ fi ojú jọ wọ́n bí gbogbo wọn ṣe rí nìyẹn tí wọ́n fẹ́ fi ẹ̀yà ara jọra wọn. Ẹ tún wá rẹ̀ tẹ́ ń wò lójú ìmúhùnmáwòrán yín yìí òun là tún ń pè ní kíni òun là ń pè ní ẹkùn. Ẹ wá rí eléyìí tẹ́ tún wá ń wò lẹ́yìn ẹkùn yìí òun gangan là ń pè ní tiger lódò òyìnbó eléyìí tá a ti sọ fún wa sẹ́yìn wípé kò lórúkọ. Ẹ má jẹ́ kí a máa ṣe kíni ká máa gbé àwọn ẹranko yìí ká máa gbé síra wọn. Gbogbo àwọn ẹranko yìí pátá ló lórúkọ tí wọ́n ń jẹ́. A ní rí jù báyìí lọ lórí ètò yìí ẹ̀yin olólùfẹ́ wa. Tí a bá ní ìbéèrè tí ẹ fẹ́ bi wá ẹ̀yin ẹ ṣáàjú sí wa ẹ rí i pé a dá yín lóhùn. Fídíò yìí ẹ bá gbìyànjú ẹ bá wa share ẹ like ẹ lọ sórí YouTube channel wa ẹ lọ subscribe síbẹ̀, Facebook wa ẹ follow wa níbẹ̀, Instagram ẹ follow wa, orí Twitter náà ẹ lọ ṣe kíni ẹ lọ darapọ̀ mọ́ wa ń bẹ̀ kẹ́ lè máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Èmi ọmọ yóò fìgbà kan yóò kọ padà Salawudeen Abdulrasheed ìlọ́kọ́ pírẹsẹ̀ntà lórúkọ mi. Kàkàkí Elédùmarè tí ń fìgbà gbogbo fún ẹni títí aráyé. Ire báyìí lẹ́ẹ̀ máa fi ti ń gbọ́ láṣẹ Elédùmarè ẹ ò ní fi ti ń gbọ́ bí. Ó tún dọjọ́ mi ọjọ́ orí tá a tún máa láǹfààní àti ṣe kíni àti pàdé ó dàbọ̀.